Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads. Lami adara onílé koro, Lami adara onílé koro, ẹ̀mí mímọ́ sọ fún mi Lami adara. Lami adara onílé koro, Lami adara onílé koro, ẹ̀mí mímọ́ sọ fún mi Lami adara. Gbogbo ọjọ́ mi láyé, ìgbà mi láyé, àkókò mi láyé, àti ní ọ̀run pẹ̀lú láìpẹ́ láì jìnnà ọ. Lórúkọ Jésù mo pa láṣẹ, ayé kò ní fi ṣòfò. Lami adara onílé koro, Lami adara onílé koro, ẹ̀mí mímọ́ sọ fún mi Lami adara. Ìwọ ọ̀rẹ́ mi, tẹ́tí kí o gbọ́ o, ìwé oníwàásù èyí tó sọ wípé olúkúlùkù ohun gbogbo lákòókò wà fún. Ìgbà àfúrúgbìn, ìgbà ìkórè, ìgbà bí ibi, ìgbà kíkún, ìgbà rẹ kò mà ní kọjá rẹ. Olúkúlùkù ohun gbogbo lákòókò wà fún. Nítorí náà ará, ìgbà ààrẹ láyé lórúkọ Olúwa kò mà mà ní kọjá rẹ. Lami adara onílé koro, Lami adara onílé koro, ẹ̀mí mímọ́ sọ fún mi Lami adara. Ìwọ ọ̀rẹ́ mi, tún tẹ́tí kí o gbọ́, ìwé Mátíù ló ó tún sọ wípé nítorí náà ará, ẹ má ṣàníyàn wípé kí ni a ó jẹ, kí ni a ó mú. Àlòkù àwọn òyìnbó la fi ń ṣayé o, onílé koro ará. Má kánjú túlù ọ̀ràn, ìgbà ààrẹ kò tó ṣe é lọ́bẹ̀. Oyún orere èyí tó ń bẹ́nu rẹ̀ wá padà di fáráyé. Mo fẹ́ sọ díẹ̀ nínú ìtàn ìdílé kan. Bàbá kan ń bẹ, bẹ́ẹ̀ ni màmá kan ń bẹ. Wọ́n wọ́mọ títí wọn ò màmá rọ́mọ bí. Ìgbà rẹ̀ láyé kò màmá ní kọjá rẹ̀. Ìgbà tí bàbá màmá àbímọ àti màmá ìbejì ni wọ́n kúkú bí. Wọ́n bí ìbejì yẹn àbíkú mà ni wọ́n bí wọn. Wọ́n sunkún títí, wọ́n dá àmú títí. Lórúkọ Jésù, ẹ̀yin abiyamọ tí ẹ ń gbọ́ mi, ẹ ò màmá ní bá wọn bí àbíkú láyé. Aṣọ bora rẹ èyí ọjọ́ alẹ́, lójú ẹ̀mí rẹ wọn ò mọ̀ ní fàyè sílẹ̀.
ohun tó jọ mí lójú rèé ní tèmi. Bàbá àti màmá ìránṣẹ́ Ọlọ́run gángan làwọn méjèèjì. Láìpẹ́ rárá wọ́n mà tún bí ìbejì, wọ́n tún finú ṣoyún. Nígbà kejì wọ́n mà tún bí wọn, àwọn ọmọ kò mà tún sí láyé. Ẹ̀yin ará ẹ dákun ẹ gbọ́ èyí, ṣáyé ló ṣe yìí ni àbí ènìyàn ara? Ohun tó dá mi lójú ní tèmi rèé. Ọ̀la mi á dára.